غرباء 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 ولغير الله لا نحمل جباه غرباء وارتضيناها شعارا في الحياة غرباء ولغير الله لا نحمل جباه غرباء وارتضيناها شعارا للحياة إن تسل عنا فإنا لا نبالي بالطغاة نحن جند الله دوما دربنا درب الله غرباء ولغير الله لا نحمل جباه غرباء وارتضيناها شعارا في الحياة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم الصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه وسلم تسليما كثيرا Atuki wa káàbọ̀ sí àkọ́tún ètò Al-Ghurabaa èyí tí ó ń dé sí etí ìgbọ́ wa láti Crown FM 101.5 ní ìlú Ilé-Ifẹ̀. A tún ti dé sórí ètò kí ọmọdé àtàgbà kí a tó lọ mú òtítà ká tó jókòó láti gbọ́ àtẹ̀síwájú ìtàn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Àìjá kọ́ lọ sókè lọ́n tá bá darí dé báwo láti ṣètò lónìí a wá sí àlàyé fún wa ẹjá lọ sókè. Adé ètò ẹ̀kọ́ òde òní lábẹ́ àbójútó àwọn olùkọ́ tó kọ́ àtàárọ̀ kéwu kíké Burhaany memorizing obì máwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ tí mú kẹ́kọ̀ọ́ wọrí láwọn àyíká méjì ló fa sábàbí táwọn òbí òun alágbàtọ́ fi ju ọ̀sàdá ń tàkà sí wọn tíjọba náà sì fún wọn ní àfúfà òkèlè gidi ń ṣe làwọn akẹ́kọ̀ọ́ mìsídìí máa ń fẹ̀yìn àwọn ojúgbà wọn bẹ́rẹ̀ láwọn ìdíje hostel facility library science ó fi kanra school bus wà ní ìṣẹ̀fẹ̀ gbogbo akẹ́kọ̀ọ́ tó fẹ́ ṣèdánwò wáyé lẹ́kọ̀ọ́ tàbí naptep ẹ kàn sí mìsídìí ọ̀rẹ́ kéde wọn àlàyé ẹ̀yin òbí tọ́jọ́ iwájú ọmọ ẹgbẹ́ lógún ẹ̀yin ìfúyà lẹ́yìn náà mọ́mọ́ yín lọ mìsídìí sáwọn ìpele bíi crèche nursery primary tàbí secondary telephone 0803-383-4850 ilé ẹ̀kọ́ mìsídìí wà ní nọ́mbà 43 Ìgboyà Ilé-Ifẹ̀ bẹ́ẹ̀ ní nọ́mbà 17 Ọ̀ọ̀ni Ìlàrẹ̀ èrè àti àwòsùn fásínà Ifẹ̀ Ìbàdàn road Ilé-Ifẹ̀ Ọ̀ṣun mìsídìí wọlé college and children's academy aṣíwájú nìyí lóòótọ́. Assalamu alaikum. Ilé ẹ̀kọ́ Máàlì Húdà lè bá ìdílé Burhaany wa ta'lim al-Islami ti bẹ̀ ní Babu Salam Central Mosque. Ilé ìwé òkìrì lálùpọ̀ Ìbàdàn ti dàgbù bẹ́ẹ̀ léwò níbi kíkọ́ mọ́lẹ́kọ̀ọ́ bá àti Burhaany yálà lódìdí láti bẹ̀rẹ̀ dópin. Wọ́n káwọn akẹ́kọ̀ọ́ ní mùtú láti fi gbé ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ mọ́lẹ̀ bí èèkàn. Masjidu Nabawi lórílẹ̀-èdè Saudi ni yóò mọ̀ fún wọn níwèé ẹ̀rí òpèrègèdè akẹ́kọ̀ọ́ yóò lè há Burhaany lọ́nà tó dáńtọ́ ohun tèmi lárúbáwá tó yanrantí lẹ́nu. Al-Ghurabaa Institute of Quranic Memorization and Islamic Studies fún kákí báwo olùkọ́ tó mọ ti fún tẹ̀lọ́bà àti rẹ̀ mọ́. látọmọdún mẹ́rin lakẹ́kọ̀ọ́ ti lè darapọ̀ mọ́ wọn ìbá ìjọkùnrin tàbóbìnrin bó ṣe dé tàbí kọ́jú. Al-Ghurabaa Institute ti bẹ̀rẹ̀ láti ìpele jẹ́lẹ́ òsì ni ètò fọ́ọ̀mù gbígbà ń lọ lọ́wọ́ ààyè tí wọ́n fi kalẹ̀ sí ní Babu Salam Central Mosque Erewumero 3 along Gbala Road lálùpọ̀ ìjòkó bus stop Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ telephone 08064894046 ọmọ yìí yóò dára Al-Qur'ani bó bá lè darapọ̀ mọ́ wọn. The solid solution sponsor 9-in-1 past question and answer tó jẹ́ ti WAEC, NECO àti GCE tá à ń pè ní Platinum Series pẹ̀lú àwọn syllabus tuntun ó wúlò dáadáa fáwọn ọmọ tó wà ní SS class láti SS1 dé SS3 ìwé 4-in-1 combined past questions and answer sí ìdánwò UTME JAMB tá à ń pè ní Premium Series pẹ̀lú new syllabus tó fi mọ́ ìdánwò post JAMB fún èyíkéyìí ilé ìwé gíga nílẹ̀ yìí náà wà nílẹ̀ ẹ̀kọ́ jásílẹ̀ ìtajà ìwé tó bá súnmọ́ nílẹ̀ bẹ̀rẹ̀ sí ní oníkẹ̀tíkẹ̀tì clear and neat ní àwọn ìwé tó bá ti wà ní iléeṣẹ́ the solid solutions jáde torí pé step by step solutions ni wọ́n fi gbé e kalẹ̀ lówó tí òkú bá sì jẹ́ ẹ̀yìn ilé ìtajà ìwé ilé ìwé girama nílẹ̀ ẹ̀yìn àti ìdálágbà àwọn ìwé tó jáde láti iléeṣẹ́ the solid solutions ẹ̀kọ́ ìbò sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07037470941
solid solution pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe. Al-Nur Ventures gbé ètò ìsọnídí ọlọ́rọ̀ kalẹ̀ fún gbogbo ènìyàn yálà mùsùlùmí tàbí ẹni tí kìí ṣe mùsùlùmí èyí tí wọ́n pè ní Al Investment. Ètò ìsọnídí ọlọ́rọ̀ láì ní èlé àti okòwò àràmù nínú. Ẹni tí ó bá gbé ẹgbẹ̀rún kalẹ̀ tí ń ṣe 100,000 naira yóò máa gba ẹgbẹ̀rún mẹ́fà 6,000 naira ní oṣooṣù. Ẹni tí ó bá gbé méjì ẹgbẹ̀rún kalẹ̀ tí ń ṣe 200,000 naira yóò máa gba ẹgbẹ̀rún méjìlá ní oṣooṣù. Ẹni tí ó bá gbé mẹ́ta ẹgbẹ̀rún kalẹ̀ tí ń ṣe 300,000 naira yóò máa gba ẹgbẹ̀rún méjìdínlógún 18,000 naira ní oṣooṣù tí lọ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ilé iṣẹ́ Al-Nur Ventures wà ní Lálùpọ̀ Èjìòkú bus stop ní ìlú Ìbàdàn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 08064894746 tàbí 09022627721. Al-Nur Ventures ilé iṣẹ́ tí ń sọ ní di ọlọ́rọ̀ ní ọ̀nà àlàálì. ليس الغريب هو الذي فارق الديار وودع الأهل، ولكن الغريب هو الذي يجد والناس من حوله يلعبون، ويصحو والناس من حوله ينامون، ويسلك درب الخير والناس في ضلالهم يتخبطون. وصدق الشاعر إذ يقول: قال لي صاحب أراك غريبا بين هذا الأنام دون خليلي. قلت كلا، بل الأنام غريب، أنا في عالمي وهذه سبيلي. هذا هو الغريب، غريب عند العابثين من البشر، ولكنه عند ربه في مقام كريم. ẹ káàbọ̀ padà. Ètò tòní gẹ́gẹ́ bá a ti ṣe ní àdéhùn fún wa ní ìjẹ́jọ́ wípé inshallah ìbéèrè àti ìdáhùn náà ni a sì dáhùn béèrè sí àwọn ìbéèrè tí wọ́n ti gbé wá léèrè tí ó bùkátà kí á mú ìdáhùn wá lórí rẹ̀. Ní báyìí ẹ jẹ́ ká kọ́kọ́ lọ síbi ìdáhùn sí ìbéèrè yìí tí wọ́n bí wá ta sọ níjẹjọ. Lẹ́yìn rẹ̀ á wà fún wa láàyè láti pè wọlé níwọ̀nba bí àsìkò bá ti fún wa mọ́. Kí ni ìbéèrè tí wọ́n béèrè? Wọ́n béèrè wípé lásìkò kan ẹnìkan béèrè nípa Bilikisu èyí tí a mọ̀ sí Bilikis tí ó jẹ́ ọba Sábà tí ó jẹ́ ìyàwó ànábì Sulaiman wípé ṣé lóòótọ́ ló fẹ́ ànábì Sulaiman. A sì mú àwọn ọ̀rọ̀ àwọn olùmọ̀ wá wípé bẹ́ẹ̀ ni Bilikisu padà di ìyàwó ànábì Sulaiman. Ìbéèrè wá padà lẹ́yìn rẹ̀ wípé ṣé Bilikisu tí ó jẹ́ ọba Sábà náà ni Bilikisu alaga wura èyí tí ojú orí rẹ̀ wà nílẹ̀ Yorùbá pàápàá jùlọ ní ìlú kan tí ń padà dárúkọ ìlú náà. Eléyìí ni ìdáhùn tí a fẹ́ mú wá. Ìdáhùn sí ìbéèrè torí pé àwọn èèyàn wọ́n lọ sídìí saare wọ́n sì lọ ń ṣe àdúrà nídìí rẹ̀, wọ́n ń bẹ lọ nídìí rẹ̀, kò yọ èyíkéyìí inú ẹlẹ́sìn ilẹ̀ pàápàá mùsùlùmí wọ́n ṣe lè tí wọ́n lọ sí ojú orí rẹ̀ pàápàá jùlọ wọ́n fún wọn níyọ̀ǹda wípé tó bá di gbogbo ọjọ́ ìtúnu àwẹ̀ ọjọ́ náà wọ́n máa ń ṣí sílẹ̀ fún gbogbo àwọn tó fẹ́ wá bẹ lọ́hùn fẹ́ni tí ń wọ́ ma fún ẹni tí ó fẹ́ gbọ́ bùkátà kan, ẹni tó fẹ́ rìnrìn àjò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó lọ máa tọrọ oore tí bá ń fẹ́ nídìí rẹ̀. Ṣé Bilikisi tí ó jẹ́ ìkan nínú àwọn tí wọ́n ń ṣàfihàn pé òun náà ni Bilikisu alaga wura èyí tí ànábì Sulaiman tí wọ́n fi ṣe aya gẹ́gẹ́ bí Allah ti sọ ìtàn wọn nínú Al-Qur'ani Karim. A lọ síbi ìtàn Bilikisu èyí tí ó wà ní ilẹ̀ Yorùbá tójú orí rẹ̀ wà nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká lọ síbi ìtàn tiwọn, lẹ́yìn náà ká wá padà sínú ìtàn nínú ìtàn Islam. Báwo ni Islam ti ròyìn Bilikisu tó jẹ́ ìyàwó ànábì Sulaiman alayhi salam. Nínú àwọn ìtàn èyí táwa ṣe ìwádìí rẹ̀, a sì wádìí ẹ̀, a pe àwọn tó yẹ ká pè, a gbọ́ àwọn dọ́kúmẹ́ǹtì tó ti wà lórí ẹ̀rọ ayélujára. Táwọn náà bá lọ sí YouTube a lọ rí i pé ká tẹ Bilikisu alaga wura, a rí ojú orí yẹn, a rí ọ̀rọ̀ pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn ti sọ nípa rẹ̀. A pe àwọn tó yẹ pé a jọ jẹ́ ikọ̀ asọ̀rọ̀sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ tá a láǹfààní àti ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀. Àwọn ìbéèrè tó yẹ pé ààrí nínú àwọn tí wọ́n ti kálẹ̀ ń àwa láwọn ìbéèrè míì tá a tún béèrè láti fi ìdí òdodo ọ̀rọ̀ múlẹ̀ nípa in tí a fẹ́ sọ fún wa. Ìtàn fi rinlẹ̀ wípé Bilikisu alaga wura
tí ó wà ní ìlú Òkè-Ẹ̀rì ní Ìjẹ̀bú Òde ní Ìjẹ̀bú Òde nílẹ̀ Yorùbá. Ìtàn fi rinlẹ̀ fún wa wípé orúkọ rẹ̀ gangan ni Sùngbọ́ ni orúkọ rẹ̀ gangan ni Sùngbọ́. Àìlè ni ìtàn tí ó fi rinlẹ̀. Bákan náà ó kọ ọkọ rẹ̀ òun náà ni Àlẹ́yọ̀, ó kọ ọkọ rẹ̀ ní Àlẹ́yọ̀. Bákan náà wọ́n ní kò sọmọ láàrin Sùngbọ́ àti Àlẹ́yọ̀, kò sọmọ kankan láàrin wọn. Sùngbọ́ ní ìgbàgbọ́ wọn ló wá rìnrìn àjò láti ibi wọ́n ní ọba Suleiman, ànábì Suleiman ó fi lẹ́tà ránṣẹ́ sí. Ó túmọ̀ sí pé ilẹ̀ Yorùbá ni ànábì Suleiman fi lẹ́tà ránṣẹ́ sí. Ní ilẹ̀ Yorùbá ó ní ànábì Suleiman fi lẹ́tà ránṣẹ́ sí nínú ìgbàgbọ́ èyí tí à ń sọ lọ́wọ́ yìí. Gbà tó wá fi lẹ́tà ránṣẹ́, wọ́n ní Sùngbọ́ wá gbéra láti ilẹ̀ Yorùbá ó lọ bá ànábì Suleiman alayhi salam ní Philistine, ó lọ bá níbẹ̀. Bákan náà kó tó di pé ó dé, ọkọ rẹ̀ tí a pè ní Àlẹ́yọ̀ wọn ló ti yíra padà, ó ti di omi wọn lèyìn ò lè débẹ̀ ní ọ̀sán gan, àyàfi kéèyàn jí lọ sí nídàájí téèyàn bá fẹ́ rí eléyìí ní agbọn ní ibẹ̀ wọn. So bákan náà ni wípé wọ́n nígbà tó wá ń padà sẹ́rí bọ̀ láti ìrìn àjò láti ọ̀dọ̀ ànábì Sùlàímánà ń sẹ́rí bọ̀, wọ́n nígbò dénú ìlú wọ́n ní ó ti fi ọ̀rọ̀ ránṣẹ́ pò ń bọ̀. Ìgbà tó dénú ìlú ó wá ń retí kí àwọn èèyàn kí wọ́n ṣùgbọ́n kí wọ́n fóun lómi mu. Ó tọrọ omi, kò sẹ́ni tó fún lómi àyàfẹ́ nìkan. Ẹni tó wá bomi fún wọn ló fi wá ṣépè fún gbogbo àwọn obìnrin wípé ibi tóun wà lójú orí òun, obìnrin kankan ò gbọdọ̀ wọlé sí ààyè náà, obìnrin kankan ò gbọdọ̀ wọlé sí ààyè náà. Ó wá fún wọn láàyè kan níta pé ìta nìkan máa dúró sí, gbogbo ohun tán bá sì tọrọ níta àdúrà ohun tán bá gbà àṣẹ wọn ó ti máa gun nǹkan náà. Eléyìí ni bí ó ti sọ. Ìtàn míì sọ wípé nígbà tí ó ń bọ̀ láti ìrìn àjò, ó ti sọ fún wọn nígbà tó dé, ó lóun ní àlejò. Bẹ́ẹ̀ sì nílùú wọn àmà ní ìkòkò náà máa ma àmà kòkò ní wọ́n nílùú náà. Ó wá ní kí gbogbo wọn má ṣiṣẹ́ ń jọ́nà lọ́hùn, kí gbogbo wọn yọwọ́ kó ń biṣẹ́, kí wọ́n múra dáadáa torí pé òun fẹ́ ní àlejò. Ìgbà tán ṣe bẹ́ẹ̀ tán, wọ́n retí àlejò òde, ó ń kálukú wọn bá padà sídìí iṣẹ́, wọ́n tọwọ́ bọ àmà, wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ wọn lọ. Orí eléyìí ni àlejò bá wọn níbi tán ti ń ṣiṣẹ́ wọn. Eléyìí ò pọ́n Bilikisu tàbí Sùngbọ́, kò pọ́nlé, ló wá torí rẹ̀ ló fi gégùn fún àwọn obìnrin pé ibi tó ń bá kú sí ojú orí wọn ò gbọdọ̀ débẹ̀. So bákan náà wọ́n nígbà tó wá kú àwọn ẹ̀ṣọ́ rẹ̀, àwọn ẹrú rẹ̀, àwọn ni wọ́n wẹ̀ fún tán, wọ́n wá sin sí ààyè tí ó wà ní ìsìn. Eléyìí ni tí a lè sọ ní ṣókí. Ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n ta lè sọ ń bẹ̀ ní ṣókí nìyẹn. Ẹ jẹ́ ká wá lọ, kí ni ìtàn sọ nínú Islam? Kí ni ìtàn sọ nínú Al-Qur'an? Nígbà tá ló ń dárúkọ ànábì Suleiman, tó dárúkọ Bilikisu ń bẹ̀, tó sọ nípa ọba yìí, ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ò dárúkọ Bilikisu gangan nínú rẹ̀. Ṣùgbọ́n nínú àwọn ìtàn àti àwọn hadith èyí tó fi ń padà rinlẹ̀ fún wa wípé Bilikisu òun náà ni ẹni tí Allah dárúkọ. Tírà tí ń bẹ wájú mi òun náà ni Al-Bidaya wa Nihaya, èyí tí Ibn Kathir rahimahullah rahmatan wasi'a èyí tí wọ́n kọ. Mujalladu 7 ni, nínú mujalladu kọ̀ọ̀kan júzù méjì ní bẹ́ẹ̀nbẹ́. Ṣùgbọ́n ní júzù ẹlẹ́ẹ̀kejì nínú mujalladu alákọ̀ọ́kọ́ ní tí ń bẹ lọ́dọ̀ tèmi o, ìmọ̀ tí ó lè máa bẹ́nu ibi tí ó lè wà nù tírà tọ̀dọ̀ ẹlòmíì. Mujalladu alákọ̀ọ́kọ́ júzù ẹlẹ́ẹ̀kejì nínú rẹ̀, ibẹ̀ ni gbogbo àwọn tí máa sọ àtàwọn tírà míì tí ìnílí máa dárúkọ nítorí àsìkò, ibẹ̀ ni a ti rí. Mò ń bọ̀, jẹ́ kí n lọ sókè lọ. Nuru Ventures gbé ètò ìsọnídí ọlọ́rọ̀ kalẹ̀ fún gbogbo ènìyàn, yálà mùsùlùmí tàbí ẹni tí kìí ṣe mùsùlùmí, èyí tí wọ́n pè ní halal investment. Ètò ìsọnídí ọlọ́rọ̀ láì ní èlé àti okòwò àràmù nínú. Ẹni tí ó bá gbé ẹgbẹ̀rún kalẹ̀ tí ń ṣe 100,000 naira yóò máa gba ẹgbẹ̀rún 6 6,000 naira ní oṣooṣù. Ẹni tí ó bá gbé ẹgbẹ̀rún kalẹ̀ tí ń ṣe 200,000 naira yóò máa gba ẹgbẹ̀rún 12 ní oṣooṣù. Ẹni
ẹni tí ó bá gbé ọgọ́rùn-ún mẹ́ta ẹgbẹ̀rún kalẹ̀ tí ń ṣe 300,000 naira yóò máa gba ẹgbẹ̀rún méjìdínlógún 18,000 naira ní oṣooṣù tí lọ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ilé-iṣẹ́ Alone Venture wà ní Lálùpọ̀ Èjìòkú bus stop ní ìlú Ìbàdàn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 08064894746 tàbí 09022627721. Alone Ventures, ilé-iṣẹ́ tí ń sọ ní di ọlọ́rọ̀ ní ọ̀nà àlàálì. The solid solutions. Wọ́n ta 9-in-1 past question and answers. Èyí tí ó jẹ́ ti WAEC, NECO àti GC. Èyí tí wọ́n ń pè ní Platinum Series pẹ̀lú àwọn syllabus tuntun. Ó wúlò dáadáa fún àwọn ọmọ tó wà ní SS class. Bẹ̀rẹ̀ láti SS1 títí dé SS3 pẹ̀lú past questions fún ìdánwò postjam fún èyíkéyìí ilé ìwé gíga bíi OAU, UI, UNI, Ìlọrin, LAUTECH, Ẹdẹ, títí bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kọjá lọ sí èyíkéyìí ilé ìtajà ìwé bookshop tó bá súnmọ́ yín kí ẹ béèrè fún clear and neat ní àwọn ìwé tó bá ti àgbàlá ilé-iṣẹ́ solid solutions step by step solution ní a fi ń gbé kalẹ̀ lórí kò pupa sí ní gbogbo ẹ̀. Ẹ̀yin ilé ìtajà ìwé bookshop, ilé ìwé girama nílẹ̀ yìí, ẹ̀yin òbí àti alágbàtọ́, àtẹ̀yin tẹ́ ẹ fẹ́ jẹ́ alágbàtà àwọn ìwé tó ń jáde látàgbàlá ilé-iṣẹ́ solid solutions. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07037470941 lẹ́ẹ̀kan sí 07037470941. The solid solutions pẹ̀lú ọlọ́run ohun gbogbo ní ṣíṣe. ليس الغريب هو الذي فارق الديار وودع الأهل ولكن الغريب هو الذي يجد والناس من حوله يلعبون ويصف. Naam, ẹ káàbọ̀ padà. Ẹ jẹ́ ká lọ síbi ìtàn Bilikisu nínú Al-Ghurabaa. Bilikisu ó kọ rẹ̀ gangan kìí ṣe Bilikisu gẹ́gẹ́ bí àwọn apá kan nínú àwọn àfọ onítàn bí wọ́n ti fi eléyìí rinlẹ̀. Wọ́n ní ó kọ yẹn ó kọ ọba ní ó kọ ọba òun náà ní Bilikisu. A lè pè ní Bilikisu, a lè pè ní Balikis, a lè pè ní Bilkis, a sì lè pè ní Balikis. Tá a bá ti yọ yàwó tó gba sùnkún, tá a bá ti yọ kù, a lè pè ní Bilikis, a lè pè ní Balikis, a sì lè pè ní Bilkis tàbí Balikis. Ká yọ yàwó yẹn ká yọ kúrò ń bẹ̀. Wọ́n ló kọ yìí ó kọ ọba gangan ní ẹ̀rí pé ìjọ ní tí wọ́n béèrè nípa ìtàn rẹ̀ mo ṣàlàyé pé kí ló kọ Bilikisu gangan, mo sì kí ni mo dárúkọ wọn. Eléyìí ni lágbọ́n níbẹ̀ yẹn. Bákan náà ni wípé Bilikisu yìí ìlú Yemen gangan nílùú tí ó ti jọba. Ó sì jọba fún odidi ọdún 9 nílùú Yemen. Ó jọba fún odidi ọdún 9 nílùú Yemen. Lẹ́yìn ọdún 9 yìí tó padà di pé ó lọ sí ọ̀dọ̀ Ànábì Sulaiman gẹ́gẹ́ bí Ọlọ́run ti sọ nínú Al-Qur'an. Ìtàn Ànábì Sulaiman ní orí ìkànnì tí a ti ń sọ nípa ìtàn àwọn ànábì ní ọjọ́ Friday láago 3 sí aago 4 ibẹ̀ láti pàdé tá bá fẹ́ gbọ́ nípa ìtàn Ànábì Sulaiman lọ́jọ́ iwájú inshallah. Ìtàn Ànábì Adam là ń sọ lọ́wọ́lọ́wọ́ ní ìkànnì náà. Kí ló wá ṣẹlẹ̀? Òun náà ni wípé ìtàn fi rinlẹ̀ pé ọdún 9 lẹ́yìn ìgbà tó padà fẹ́ Ànábì Sulaiman tán ó wá padà di khalifa, yáni Ànábì Sulaiman padà yàn ní ẹni tí ó máa ṣe bí aṣejú torí pé ó ti di ìyàwó ọba. So ọba wá padà yàn bí ìgbà pé ó wà lábẹ́ òun wá padà yàn gẹ́gẹ́ bí adarí ìlú kan. Bẹ́ẹ̀ ni. Bákan náà ni pé Ànábì Sulaiman wà ní Philistine, òun wà nílùú Yemen. Ànábì Sulaiman yóò wá lọ sí ní oṣooṣù yóò máa lọ sí ọ̀dọ̀ rẹ̀, afẹ́fẹ́ ò gbé Ànábì Sulaiman láti ìlú rẹ̀ lọ sí ìlú àti Bilikisu wà. Tó bá wá débẹ̀ yóò lo ọjọ́ 3 gbáko ń bẹ̀, tó bá wá lo ọjọ́ 3 yóò ṣẹ̀ wá padà, yóò padà síbo, yóò wá padà sí ìlú rẹ̀. Ọjọ́ 3 ni máa ń lò ń bẹ̀. Bákan náà ìtọ́jú fi ń yé wa wípé Bilikisu àwárí ìtàn rẹ̀ ní agbani ẹ̀sìn, àwárí ìtàn rẹ̀ torí pé èmi ò rí ìtàn fún Bilikisu pé ọmọ agboolé ebo ní nílẹ̀ Yorùbá, ọmọ agboolé ebo ní Ìjẹ̀bú Òde ààrí. Mo ṣèwádìí ẹ̀, mo béèrè gbogbo ibi tó yẹ kí n rìn sí mo rìn sí, ààrí ìtàn rẹ̀ o. Bẹ́ẹ̀ náà lọ́kọ rẹ̀ Àlẹ́yọ̀ náà ààrí ìtàn rẹ̀ pé ọmọ agboolé ebo ní ààrí. Ṣùgbọ́n nínú Islam a mọ ọkọ rẹ̀ òun náà ni Ànábì Sulaiman. A sì mọ̀ pé wọ́n bí ọmọ kan tí àyè bá gbà mí padà dárúkọ ọmọ rẹ̀. Ó kọ ọmọ rẹ̀ náà ni Rahbaam ó ní orúkọ ọmọ kan tí ń bẹ láàrin wọn. So ọmọ náà sì ń gbé ní Antiokia, ó ń gbé ní Antiokia, ó ń lóko ọmọ yẹn ní ààyè tí ọmọ yẹn ń gbé. Ó níṣẹ̀lẹ̀ kan tó ṣokùnfà ikú rẹ̀ tí ń padà sọ kí àsìkò tó lọ. Báyìí ni
a lè sọ fún wa wípé ìdílé tí Bilikisu ti jáde láti ókọ bàbá rẹ̀ dórí bàbá bàbá àti bàbá tó bí ní ìran kẹwàá ó wà nínú tírà yìí tí mo dákọ̀ ẹ́ lẹ́ẹ̀kan yẹn ní péjì 23 nínú tírà tọ̀dọ̀ tèmi àwọn ìran mẹ́wàá tí Bilikisu ti jáde. ẹlẹ́ẹ̀kẹta tó tún kún náà ni wípé ìtàn fún yé wa níbí wípé Bilikisu nínú hadith wọ́n ṣàlàyé bẹ́ẹ̀ wípé Bilikisu ìkánú àwọn bàbá òbí rẹ̀ ìkánú àwọn òbí rẹ̀ ìyá rẹ̀ àlùjànnú ni. bàbá tí ó bí Bilikisu wọ́n ní nígbà ayé wọn ọba làwọn náà tó ti yé ọba làwọn náà nígbà ayé wọn so àwọn ìlú wọn ò fún níyàwó wọn ò jẹ́ kó róyàwó fẹ́ ó wá fi àlùjànnú ṣe ìyàwó orúkọ bàbá rẹ̀ bàbá Bilikisu orúkọ wọn náà ni Sharohil so ó ní orúkọ bàbá Bilikisu orúkọ ìyá rẹ̀ gángan òun náà ni Rayhana àlùjànnú ni arábìnrin náà nínú àwọn apá kan ìtàn yìí tí ó fẹsẹ̀ múlẹ̀ àlùjànnú ni ìyá rẹ̀ ó sì wà nínú hadith tí Al-Imam Ibn Kathir tí wọ́n mú wá nínú tírà ọ̀dọ̀ mi mo ń ta kánkànkán torí àsìkò ni ṣùgbọ́n mo fi ń dá wa lójú pé àgbọ́yé ọ̀rọ̀ yìí gangan á padà ṣe tá a fi ránṣẹ́ sórí YouTube wa gbogbo àwa tí a bá fẹ́ gbọ́yé dáadáa torí pé tá a bá dórí YouTube á rí Bilikisu alaga wura tí àwọn èèyàn ń sọ nípa rẹ̀ tán àwọn dọ́kúmẹ́ǹtì ẹ̀ ṣùgbọ́n kí làgbọ́yé àwa mùsùlùmí nípa Bilikisu yìí tí ń bẹ ńlẹ̀ Yorùbá yìí àwọn ò padà wá ṣiṣẹ́ lórí rẹ̀ á fi ránṣẹ́ síbẹ̀ àgbọ́yé tó wá pàtàkì gan tá a fẹ́ jẹ́ àgbọ́yé ń bi eléyìí ni wípé tó bá tiẹ̀ wà jẹ́ pé òun gangan tiẹ̀ ní ìyàwó ànábì Sulaiman títàn sọ tàbó tiẹ̀ jẹ́ pé ànábì Ọlọ́run gan tiẹ̀ ní sàárè rẹ̀ ń bẹ ńlẹ̀ Yorùbá kí làgbọ́yé àwa mùsùlùmí nípa sàárè kí ni ìsìláàmù ẹ̀kọ́ wo ni ìsìláàmù kọ́ wa nípa ká ṣàbẹ̀wò sí sàárè kí ni ìsìláàmù sọ fún wa pé ká ṣe níbẹ̀ tá a bá débẹ̀ kí ni wọ́n kọ̀ fún wa tá a gbọ́dọ̀ ṣe tó lè bàjọ́sìn jẹ́ torí pé tá a bá lọ wo dọ́kúmẹ́ǹtì ojú orí yìí kódà wọ́n kọ Allahu Akbar síbi sàárè rẹ̀ ẹ rí i pé wọ́n tún fi tẹ̀sùn bá kọ́ bí ibẹ̀ bẹ́ẹ̀ ni ní ọjọ́ ìtúnu àwẹ̀ làwọn èèyàn lọ ń ṣàbẹ̀wò síbẹ̀ ní tó túmọ̀ pé àwọn èèyàn lọ ń ṣe dùá ń bẹ̀ kódà ìtàn fi yé wa wípé ẹni tí ò rọmọ bí tó bá lọ tọrọ máa ń bẹ̀ yóò rọmọ bí subhanallah gbogbo àwọn nǹkan yìí ó máa ń ba ìjọsìn jẹ́ ni so ààyè ò sí fún wọn láti rí i pé àpadà mú ìbéèrè ṣùgbọ́n níjẹjọ lọ́jọ́ mẹ́jọ inshallah a fún wa láàyè dáadáa láti pè wọlé kájẹ̀bùn lágbára Ọlọ́run ọba a sì máwọn ìbéèrè míì náà wà tí ó ti wà ńlẹ̀ inshallah ṣùgbọ́n kò ní gbàsìkò tó báyìí eléyìí ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì fún wa ni níjẹjọ tí mo parí ètò bí mo ti ń dìde lè ìpè ń wọlé kódà bàbá kan ti pè mí látọ̀ ẹ̀dẹ́ wọ́n ní ọ̀rọ̀ làwọn sì fi ṣe ọ̀rọ̀ nínú ilé àwọn ní alẹ́ ọjọ́ náà mọ́júmọ́jọ́ tèmi ṣètò wọ́n wá ń ṣàlàyé pé kódà àwọn lọ wo dọ́kúmẹ́ǹtì oríṣiríṣi nípa nǹkan yẹn àwọn tó wá gbọ́ pa tó mẹ́nubà lórí rédíò wá jẹ́ kínú àwọn ó dùn Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ kí ó bá wa san gbogbo àwọn olólùfẹ́ wa kó bá wa san wọ́n ní ẹ̀san olóore inshallah torí pé àsìkò wa ti lọ ní àsìkò mọ́ ìtàn yìí ẹ jẹ́ ká lọ sí orí YouTube mi Darul Arqam Dawa Media Production Darul Arqam Media Productions ẹ jẹ́ kí a lọ sí orí rẹ̀ a sọ ìtàn yìí a wá sọ àgbọ́yé Islam mi inshallah gbogbo àwọn olólùfẹ́ wa Ọlọ́run má jẹ́ kí okùnfẹ́ náà ò já o àlékún oore kọ́lọ́n bá wa ṣẹ́fẹ́ nìkọ̀ọ̀kan wa àbí Ọlọ́run tọ́lá rẹ̀ ga jùlọ oore ìdẹ̀kùn oore ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run ṣẹ́fẹ́ nìkọ̀ọ̀kan o gbogbo àwọn onígbọ̀wọ́ wa Ọlọ́run bá wa ṣàlékún oore fún wa ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ wa lórí ètò a sì nílò onígbọ̀wọ́ ẹ kó ẹ̀bùn wá ká dárúkọ yín káyé tó máa ń tẹ̀yìn sí nílé iṣẹ́ tìyín náà ó kọ tèmi tí mò ń sọ̀rọ̀ òun náà ni Udhayfah Al-Burhaany nọ́mbà tẹ́ máa pè mí sí lórí WhatsApp tẹ́yìn náà fẹ́ béèrè lórí ìtàn tí ò yé yín nípa Islam nípa àwọn sọ̀hábà nípa àwọn ànábì Ọlọ́run ọba gbogbo tó bá ní í ṣe pẹ̀lú ìtàn ẹ béèrè lágbára Ọlọ́run á máa mú ìdáhùn tí ó fi ẹsẹ̀ rinlẹ̀ àtàwọn àyè tá a ti bá pàdé tó fẹsẹ̀ rinlẹ̀ á máa sọ fún wa nọ́mbà tẹ́ pè mí sí 091 55 11 8848 091 55 118848 tó bá di lọ́jọ́ mẹ́jọ o ẹ gba ìbùn lágbára Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
وارتضيناها شعارا في الحياة غرباء ولغير الله لا نحمي الجباه غرباء وارتضيناها شعارا للحياة إن تسل عنا فإنا لا نبالي بالطغاة نحن جند الله دوما